lẹ́mìí mímọ́ rẹ ẹ̀mí ìyè àtagbára ó rọ̀jò ẹ̀ẹ́kún ìbùkún rẹ lé wa lórí. A dúpẹ́ lọ́wọ́ ọba àwọn ọba olúwa àwọn olúwa, ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ, jí kan pa kan wò kan yè, ọba tó fàánú gbà wá, ọba tó fàánú ràn wá lọ́wọ́. Nínú àkọ̀tun ojúrere rẹ̀ láti wá sórí àkọ̀tun ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Tìrẹ ní ọlá o, tìrẹ ní ògo, tìrẹ ní gbogbo agbára, ọlọ́lá àti ipá jẹ́ tìrẹ, nítorí pé ẹ̀yin wà ní ọ̀run, ẹ̀yin ṣe ohun tó wù yín, nínú ohun tó wù yín láti ṣe ní tirere náà lẹ tún ṣe sí ayé wa lónìí. A dúpẹ́ o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo, nítorí wípé lẹ́yìn rẹ ìwọ náà ló tún kù. Èyí ni mo rán mi fi ń kí gbogbo àwọn ènìyàn káàbọ̀ níbikíbi tẹ́ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi lọ́sàn-án yìí lórí àkọ́tún ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé sórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sétò, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lọ́sẹ̀ tó kọjá àláǹfààní láti wá sórí ètò lọ́sẹ̀ tó kọjá orí bákan. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípẹ́ lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, Ọlọ́run náà ni yóò máa jẹ́, nítorí pé ọlá rẹ̀, ojúrere rẹ̀, ìbùkún rẹ̀, ìdáǹdè àti ìbùkún rẹ̀ wà pẹ̀lú wa ní gbogbo ọ̀nà. Àdúpẹ́. A sì ń dúpẹ́ lọ́gbọ̀ ẹ̀yin tẹ́ ń tọwọ́ bọ ìṣúra yín pé kètò yìí kó máa lọ tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbàdúrà fún wa lórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wọlé sórí ètò yìí, àdúpẹ́ lọ́wọ́ yín lórúkọ Jésù Ọlọ́run ọ̀gá ògo. Ayọ̀ àti ìdùnnú, ojúrere Ọlọ́run alààyè yóò wà pẹ̀lú wa àti ilé wa ní orúkọ ti Jésù. Bí àwẹ̀ Lẹ́ǹtì ṣe ń parí lọ yìí, táwọn wọnú Passion Week, ọ̀sẹ̀ ìjìyà Jésù, ayọ̀ la ó fi bẹ̀rẹ̀, ayọ̀ la ó fi parí rẹ̀ lórúkọ ti Jésù. Wàhálà ti dààmú kò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa. Olúwa wí, Olúwa wí, Olúwa wí. Báwo lolúwa ṣe máa ń wí? Àwọn ọ̀nà wo, kí làwọn nǹkan tá gbọ́dọ̀ kíyèsí tolúwa bá ń wí? Àwọn nǹkan tá fẹ́ gbéyẹ̀wò lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí nìyẹn. Ṣùgbọ́n a ó kọ́kọ́ dọ̀dọ̀ bàbá wa nínú Olúwa wòlíì Damilola Stephen Adekunle JP bàbá ògo ní abala ọ̀rọ̀ yìí, níbi tí a ó ti kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ní ìpele àkọ́kọ́ lórí ètò tòní. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà àníkọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà ló àṣẹ. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nú rere sí gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọba májẹ̀mú, ọba tí jẹ́ mi ní orúkọ Jésù, mí sí wa, máa bá wa lọ o. Jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ̀ máa bá wa gbé ní orúkọ Jésù olúwa wa, àmín. Ọ̀rọ̀ pàtàkì tí Olúwa fi ránṣẹ́ sí wa lónìí, ó ní àpè àkọlé rẹ̀ ní ojúkòkòrò. Ojúkòkòrò jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó lágbára ní iwájú Ọlọ́run. Ojúkòkòrò jẹ́ ohun tí èèyàn tí kìí ṣe tènìyàn téèyàn mú mọ́ tiẹ̀, tí ó fi ìwà wára mú, òun ni ohun tí à ń pè ní ojúkòkòrò. Jẹ́ ká lọ sínú Bíbélì wa, a lọ sínú ìwé Joshua orí 7, ká lọ sí ẹsẹ̀ 20 sí ẹsẹ̀ 21. Bíbélì sọ níbẹ̀ ni pé Ákánì sì dá Joshua lóhùn, ó sì wí pé nítòótọ́ ni mo ṣẹ̀ sí Olúwa Ọlọ́run Ísírẹ́lì, báyìí ni mo ṣe. Nígbà tí mo rí ẹ̀wù Bábélì kan dáradára nínú ìkógun àti 200 ṣékélì fàdákà àti dìndín wúrà kan olóṣùwọ̀n 50 ṣékélì, mo ṣojú kòkòrò wọn, mo sì mú wọn. Hallelujah. A rí wípé ìwà tí Ákánì hù yìí, ó jẹ́ ìwà tó burú, ó jẹ́ kí ìwà tí ó mú kí ìnira kó dé bá àwọn ọmọ Ísírẹ́lì, nítorí pé wọn ò mọ̀ wípé Ákánì ìwà báyìí. Nígbà mìíràn àwọn ìwà ojúkòkòrò ó máa ń kó ìdílé míì sínú wàhálà. Bóyá ọkọ tàbí ìyàwó tàbí ọmọ ló ṣojú kòkòrò tàbí ó lọ ṣe nǹkan kan tí kò dára, á mú kí ìgbésí ayé àwọn èèyàn tó súnmọ́ kó wà nínú wàhálà. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti kó bá ìdílé yín, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti kó bá àwọn ọmọ ẹ, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti kó bá àwọn ẹbí ẹ, ọ̀pọ̀lọpọ̀ wàhálà ló ti kó bá ibi iṣẹ́ ẹ, nítorí pé àìlè mójú kúrò ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àlà ń ṣojú kòkòrò, ẹlòmíín ṣojú kòkòrò aṣọ, ojú kòkòrò oúnjẹ, ojú kòkòrò owó. Téèyàn bá ní kéèyàn jẹ́ kó tẹ́ òun lọ́rùn, èèyàn kì í ṣe ojú kòkòrò. Wọ́n bá nǹkan tó bá wà lọ́wọ́ ẹ, gbà yí pé Ọlọ́run ti fi yẹn fún ẹ. Tó bá dẹ̀ ń tẹ̀síwájú, ohun tó owó pẹ́ nìkan níyẹn, ìwọ náà sì máa padà ní. A rí i pé Ákánì ó kó wàhálà bá wọn. Àti ó bá ṣe pé àwọn ọmọ Ísírẹ́lì jẹ́ èèyàn kan tó máa ń lọ yẹra wọn wò wájú Ọlọ́run pé Olúwa
ó bá wa ṣàdéhùn yìí, kí ni nǹkan tó mú eléyìí dé bá wa, kí bó la ti rí wàhálà yìí. A rí i pé nígbà tí Joshua padà sọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run sọ fún un pé àwọn èèyàn ẹ ti ṣe nǹkan báyìí báyìí, òun ló ń jẹ́ kọ́wọ́ Ọlọ́run wúwo sí yín lára. Ìgbà náà ni Ákánì ṣẹ̀wájú, ẹ wá rí i wípé kí ló gbẹ̀yìn Ákánì? Ó kú ni, ó kú, ikú oró ló kú, ikú tí ò dáa ló kú, ikú ìfún ó kó bá àwọn fámìlì ẹ̀. Ìwọ náà má ṣojú kòkòrò sí nǹkan, má ṣojú kòkòrò sí aya ọmọ ẹnìkejì ẹ, ọmọ ẹnìkejì ẹ, owó ẹnìkejì ẹ. Jẹ́ kí nǹkan tó ní jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn, jẹ́ kí nǹkan tó ní jẹ́ kó tó ẹ. Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́ o, á dẹ̀ mí sí wa. Tá bá lọ sínú ìwé Psalm 119 ní ẹsẹ̀ ìkẹrìndínlógójì, a rí wípé Bíbélì sọ níbẹ̀ wípé fa àyà mi sí ẹ̀rí rẹ, kí ó má sì sí ojú kòkòrò. Ìyẹn ni pé tó bá ń sin Ọlọ́run, tó bá súnmọ́ Ọlọ́run, wà á rí pé ojú kòkòrò yẹn kò ní sí nínú ìwà ẹ̀. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Gbogbo ẹ̀mí ojú kòkòrò, ẹ̀mí ojú kòkòrò, Ọlọ́run á mú kúrò nínú ìrìn àjò ẹ. Mo pàṣẹ fún ẹ, Olúwa mú ẹ lára le, wá dẹ̀ dá lágbára ní orúkọ Jésù Olúwa wa, àmín. Orúkọ tèmi ni wòlíì Damilola Stephen Adekunle JP Bàbá Ògo, láti ìjọ the Eternal Sacred Order of Cherubim and Seraphim. Gbogbo ẹ̀rí tó ní tẹ̀síwájú ní Abiolawe, á dára fún wa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa wòlíì Damilola Stephen Adekunle JP Bàbá Ògo sọ̀rọ̀, ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 08033533002 08033533002. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ipá ńlá tó borí ipá, agbára tó ju agbára lọ, tó tún fún wa ní àkọ́tún orí ọ̀fẹ́ láti wá sórí ètò Ohun Àwọn Kerubu FM lónìí, gẹ́gẹ́ bí ojúrere rẹ̀ àti ọlá rẹ̀ tó ti wà lórí ayé wa. Dúpẹ́ o, nítorí wípé òun ló wà pẹ̀lú wa. Bàbá wa nínú Olúwa wòlíì Damilola Stephen Adekunle JP Bàbá Ògo, àwọn ni ẹgbọ́n wọn tọ́yẹn tí wọ́n sọ fún wa wípé ojú kòkòrò kò dára fún wa, fún ìgbé ayé ọmọlúàbí, fún ìgbé ayé Kristẹni láti tẹ̀síwájú nínú ìrìn àjò ayé rẹ̀. Wọ́n fi Ákánì, wọ́n fi àpẹẹrẹ fún wa wípé bá a bá ti ń ba lọ bẹ́ẹ̀, tí ohun tá a bá ní ò bá ti tẹ́ wa lọ́rùn, tá a bá ti wù nǹkan ọmọ ẹlòmíràn, kò lè jẹ́ kí ayé wa kó tẹ̀síwájú. Ẹ ṣe mọ̀ pé ní tó bá ti ń ranjú wò nǹkan ẹlòmíràn, àlàáfíà máa ń jìnnà sí i. Tóhun tó bá ti ní ò bá ti tó, òun làwọn bàbá ṣe ń gbà wá lámọ̀ràn ní abala ọ̀rọ̀ yìí lórí ètò tòní. Yáṣẹ́ ò bá ń gbé kinní yẹn sókè, tó bá ń gbé sókè. Bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ àlejò pàtàkì lórí ètò tòní, àwọn ni minister in charge and founding chairman fún ìjọ the Eternal Sacred Order of the Cherubim and Seraphim Church Ògo Ẹ̀rí ń tàn ní Tẹ̀síwájú International
Tèmídire district headquarters tó wà ní opposite Crown Royal ní Abiolawe ní Abẹ́òkúta tí a wà yìí. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa senior superintendent apostle prophet Dr. Stephen Adekunle Damilola JP bàbá ògo, àwọn ni àlejò wa lórí ètò tòní. Bàbá wa ẹ bá wa kí àwọn ènìyàn wa nílẹ̀ káàbọ̀ sórí ètò. a kí gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ wà nílé wípé ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò. a kú àsìkò yìí o. Bẹ́ẹ̀ni ẹ káàbọ̀. a dára fún wa o. Àmì Jésù. Gbogbo ìdílé ńkọ́? àlàáfíà ni Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá wa ẹ jẹ́ kí n mú kókó lábẹ́ ìṣàkóso kókó ọ̀rọ̀ Olúwa wí. Olúwa wí. Ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ìbéèrè yìí wá. Wòlíì, alóore, ọmọ Léfì, ṣé nǹkan kan náà ni wọ́n? Wòlíì, alóore, ọmọ Léfì, ṣé nǹkan kan náà ni wọ́n? Ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀ náà. a lè pè wọ́n ní kan náà ṣùgbọ́n wọn kì í ṣe kan náà. Ẹ bá wa gbóhùn yẹn sókè dáadáa. a lè pè wọ́n ní ìkànṣo ṣùgbọ́n wọn Wọ́n ń ṣe ṣe ìkànṣo. ìkan náà. Kí ló ń tí wọ́n ṣe kí ń ṣe kan náà? ìdí tí wọ́n fi ṣe kan náà ni pé wòlíì ó yàtọ̀ sí Alóore. alóore yàtọ̀ sí ọmọ Léfì. so wòlíì ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ tààrà tá a pè tó jẹ́ ikọ̀ àti ìríjú Ìjọ Ọlọ́run. tó ń ṣiṣẹ́ directly pẹ̀lú Ọlọ́run. alóore òun ni ìránṣẹ́ tí ó lè bá wòlíì ṣiṣẹ́. Àyìn alóore. ìránṣẹ́ ni a máa lò nígbà míì a máa fi nǹkan hàn, a máa kàn wọ́n níṣẹ́. ṣùgbọ́n àwọn ọmọ Léfì òṣìṣẹ́. láti sọ pé káwọn ṣiṣẹ́ wòlíì ṣùgbọ́n gbogbo iṣẹ́ tó wà nínú tẹ́ḿpìlì tó wà nínú àgọ́ ilé Olúwa wọ́n lágbára láti ṣe àwọn ọmọ Léfì. Ìyẹn àwọn ọmọ Léfì. Ẹ bá wa túnbẹ̀ yẹn sọ lẹ́ẹ̀kan síkẹ́dẹ̀ bá wa fi gbóhùn yẹn sókè sí àwọn ọmọ Léfì yẹn ẹ jẹ́ ká wò. àwọn ọmọ Léfì jẹ́ àwọn òṣìṣẹ́ nínú ilé Ọlọ́run. wọ́n jẹ́ òṣìṣẹ́ nínú ilé Ọlọ́run tó ń ṣiṣẹ́ takuntakun. ìránṣẹ́ Ọlọ́run làwọn náà pọ̀ sínú ilé Ọlọ́run náà wà. a lè ṣàpẹẹrẹ irú àwọn Kórà, Dátánì àti Ábíráhámù. Léfì ni wọ́n nínú ilé Olúwa. wọ́n ń ṣiṣẹ́ ní ti takuntakun nínú ilé Olúwa. nígbà tí Mósè náà tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́, àwọn èèyàn dúró ti tó pọ̀ kí ọ̀pọ̀lọpọ̀ wọn tó padà di wòlíì. so Léfì ni wọ́n. Léfì ni wọ́n. Ẹ jẹ́ ká wá wò báyìí. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè kan wá. Tá bá sọ pé Olúwa wí, kí ló túmọ̀ sí gan? Olúwa wí túmọ̀ sí ohùn Ọlọ́run. ohun tí Ọlọ́run sọ Olúwa ló wí. a rí i pé nígbà tí Jésù pàápàá wà lórí tí ó wà ní àkókò ìjìyà ẹ̀, tí àwọn èèyàn bá sọ pé wọ́n ní ìwọ ló ṣe lè, a ní ìwọ wí. ìyẹn túmọ̀ sí pé Olúwa wí ohun tí Ọlọ́run sọ. Ohun tí Ọlọ́run sọ ló túmọ̀ sí. Àwọn ipa pàtàkì wo wá ni Olúwa wí ń kó nínú ìjọ Ọlọ́run lónìí? Àwọn ipa pàtàkì wo ló ń kó nínú ìjọ Ọlọ́run lónìí? tá a bá sọ̀rọ̀ nípa Olúwa wí, ṣe mọ̀ pé mo ti yànnàná pé àwa mẹ́ta la wà nínú ìjọ tá à ń ṣiṣẹ́. wòlíì ò lè ṣiṣẹ́ alóore o. alóore ò lè ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ wòlíì. bẹ́ẹ̀ ni kò lè ṣiṣẹ́ Léfì. gbogbo wọn lọ ní ipa tán máa kó. ẹni tá a rán nígbà míì wòlíì lè má ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run. ó lè lọ ṣiṣẹ́ ní gbèríko. Wòlíì lè má ṣiṣẹ́ nínú ilé Ọlọ́run. ó lè ṣiṣẹ́, wọ́n lè ní kó lọ síbòmíì. ṣùgbọ́n àwọn Léfì wọn ò kú òun bẹ̀. àwọn tó ń fi tùràrí jóná wà ń bẹ Léfì ni wọ́n. àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ nínú pẹpẹ Léfì ni wọ́n. àwọn tí wọ́n tún àyíká ilé Ọlọ́run ṣe Léfì ni wọ́n. ó ní iṣẹ́ tí oníkálukú tán gbélé lọ́wọ́ tán máa ṣe. ṣùgbọ́n alóore a máa fi ràn hàn. irú àwa tá a já láṣọ funfun, ẹ̀mí máa ń lo èèyàn mi. alóore nìyẹn. Alóore ni. àwọn kan wà nínú alóore tó jẹ́ pé àwọn ń kọrin ni.
alóore làwọn náà. àwọn ń kọrin ni. àwọn ń kọrin ni. kì í ṣe pé àwọn ń wọnú ẹ̀mí. inú ẹ̀mí náà làwọn náà wà. wọ́n ti fi ń kọrin yẹn. àwọn náà wà nínú ẹ̀mí but alóore ni wọ́n. alóore ni wọ́n. so àwọn tó ń jíṣẹ́ Ọlọ́run lójú méjèèjì láì tijú láì fi ìmẹ́lẹ́ sí. so a lè pe àwọn yẹn ni a lè sọ pé Olúwa wí. àwọn yẹn ló máa sọ pé ntòlúwa wí but oníkálukú ló wá mọ ipa tí Olúwa wí tiẹ̀ tó ń lò nínú ìjọ. torí ìbéèrè tẹ́ béèrè lọ́wọ́ mi. àwọn ipa tó Olúwa wí ń kó nù ìjọ. ṣé mọ̀ pé nígbà míì bí ẹ̀yin náà ṣe jókòó sí olóòtú tẹ́ bá sọ fún mi ní àṣejọ jókòó ìpè Olúwa ti pè mí o ó ní kí wọ́n á wí Olúwa ló sà wí. mi lè já yín nírọ́ torí mi ìmọ̀gbà tó Ọlọ́run bá yín sọ ẹ̀yin àti Ọlọ́run lẹ́jọ́ sọ ohun tó Ọlọ́run yín dẹ̀ bá yín sọ òun lẹ máa ṣe. so ó ti yàtọ̀ sí tí máa sọ fún yín pé Olúwa sọ fún mi pé kẹ́ ẹ lọ ṣiṣẹ́ Ọlọ́run ó yẹ kẹ́yìn náà gbà yẹ̀ wò ìyẹn lolúwa wí kẹ́ ẹ kọ́kọ́ yẹ̀ wò. lóòótọ́ mo sọ pé Ọlọ́run pè ṣùgbọ́n ẹ̀yin fúnra yín ṣé ẹ ti gbọ́ ìpè yẹn. ìyẹn ni. pé tó bá sọ pé Ọlọ́run pè ṣé mi fúnra mi ti gbọ́ ìpè. ẹ ti gbọ́ ìpè. Ọlọ́run lè rán mi pé Olúwa pè yín ó ní kẹ́ lọ ṣiṣẹ́ òun o ṣùgbọ́n ṣẹ́yìn náà ti gbọ́ ìpè yìí. ẹni tá a sá pè náà á sá gbọ́ wọ́n ń pè òun. nígbà tá à ń pe Samuel ńgbà yẹn Élì ló mọ̀ pọ̀ Ọlọ́run ló ń pè. so ó dẹ̀ sọ fún pé bọ́mọ yìí ṣe ń wá báwọn tó ń sọ yìí ó ń sọ fún pé padà lọ sọ fún tọ́wá tó ti pè ẹ́ tán ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn sọ pé máa wí. nítorí tí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Olúwa wí nìyẹn. so ìgbà yẹn nǹkan tí Samuel rí ẹ̀rí pé ó ní lára púpọ̀ láti sọ gbogbo ẹ̀ fún Élì pàápàá. Olúwa wí nìyẹn. pé kì í ṣe pé mo kàn gbọ́ kí n ṣàlàyé gbogbo ẹ̀. Olúwa wí ẹni tó Ọlọ́run bá fi ràn á sọ pé eléyìí lolúwa wí. ṣùgbọ́n bí ọ̀ríjínà ṣe wà òun náà ní fẹ́ẹ̀kì wà ẹni tí ò gbọ́ tó bá sọ pé òun gbọ́. mo ní àwọn èèyàn kan nínú ìjọ wa k'Ọlọ́run bá ń fọ̀run kẹ́ ìyá wa kan nínú ìjọ wa nígbà kan a ní gbogbo ohun téèyàn kan bá ti sọ fóun òun gbàgbọ́ pé Ọlọ́run ló wí. ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. téèyàn kan bá ti sọ fóun òun gbàgbọ́ pé Ọlọ́run ló sọ. torí pé wọ́n ti gbàgbọ́ olóòbá àparọ́ fún òun bá sòótọ́ tó sọ pé Olúwa sọ fún ẹ yẹn òun máa gbàgbọ́ nínú ẹ̀. pé Ọlọ́run ló sọ. ó wá kó wa tọ́lọ́run yẹn tó bá wa rán ẹ wọ́n ló máa mọ̀ tó bá rán ẹ wàá mọ̀ pé Ọlọ́run rán ẹ. ntọ́ Ọlọ́run bá rán oníkálukú òun ló máa jẹ́ níṣẹ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. Ohun Àwọn Kérúbù on FM ní ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún ká mọ àwọn iṣẹ́ ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kanjọ̀kan wá sí ti gbọ́ yín ẹ ṣeun púpọ̀ wípé wà pẹ̀lú wa lórí ètò tòní. wá pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. gbogbo ọjọ́ Wednesday ní ìsìn Ṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 8 sí 9 òwúrọ̀. ìsìndúpọ̀ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of CNS Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè King Street headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn fàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service
service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. Ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ The Eternal Sacred Order of Zion Church Ògo Ẹ̀rìntàn Onítẹ̀síwájú International Ògénò Tèmídire District Headquarters 18 Salima Ṣùgbẹ̀sán Avenue opposite Crown Royal Abiola Way Abẹ́òkúta. Wòlíì Damilola Stephen Adekunle JP Bàbá Ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. Kó àníyàn rẹ̀ tọ̀ Jésù olùgbàlà wá. Kò sóhun tí ipá rẹ̀ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè Tèmídire nílùú Abẹ́òkúta. Olúwa wí ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ní abala ìfọ̀rọ̀wérọ̀ lónìí. Bàbá wa tí wọ́n jẹ́ chairman and founding minister fún the Internal Sacred Order of the Cherubim and Seraphim Ògo Ẹ̀rìntàn Onítẹ̀síwájú International Tèmídire District Headquarters ní tó wà ní Abiola Way ní Abẹ́òkúta, àwọn ní àlejò wa. Senior Superintendent Apostle Prophet Dr. Stephen Damilola Adekunle JP Bàbá Ògo, àwọn ní àlejò wa ní abala ọ̀rọ̀ ní abala ìfọ̀rọ̀wérọ̀ tòní tí Ọlọ́run ń lò wọ́n láti ṣí wa ní etí ẹ̀mí. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ kú atótónu àtẹ̀kan. àwa nìyẹn. Bàbá wa à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa Olúwa wí. Ẹ jẹ́ mú ìbéèrè yìí wá. Báwo la ṣe fẹ́ dá Olúwa wí tòótọ́ mọ̀? Ṣé mo pé ní Johnson oríṣiríṣi Olúwa wí ló wà? Oríṣiríṣi àwọn wòlíì dẹ̀ ló wà. Oríṣiríṣi àwọn alóore ló wà. Àwọn ọmọ Léfì gan sìn ti ń pera àwọn wòlíì. Báwo la ṣe fẹ́ dá Olúwa wí tòótọ́ mọ̀? Ọ̀rọ̀ ńlá lélẹ̀, iṣẹ́ ńlá dẹ̀ ni. Ṣùgbọ́n Bíbélì sọ pé nípa èso wọn lẹ máa fi mọ̀ wọ́n. Ẹni tó jẹ́ wòlíì tàbí tó jẹ́ alóore tàbí tó jẹ́ Léfì tòótọ́ tẹ́ máa fi dá wọn mọ̀, ẹ máa mọ̀ wọ́n nípa ìgbésẹ̀ táwọn fúnra wọn ń gbé pẹ̀lú Ọlọ́run. Kò sẹ́nìkan tó máa sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run tó máa ní ẹni ìfibú ni Jésù. Kò sí ẹni tó máa sọ bẹ́ẹ̀. Kò sí èèyàn kan tó máa sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run tó máa ní ẹni ìfibú ni Jésù. Kò yẹn ò ṣe é sọ. Torí ẹ̀ oníkálukú ló mọ̀ pé Olúwa rán mi. Àwọn bàbá wa ní bí èèyàn bá kọrin tó rìn ò bá dùn, ṣé bó ń fe tí ààrẹ gbọ́. Gbà tó sọ níbì kan pé òjò máa rọ̀ láago kan, aago kan lù kó òjò rọ̀, méjì lù kó lè sàn. Táwọn bá tẹ̀ sọ pé Ọlọ́run ò lò, àwọn tó ń gbọ́ náà máa mọ̀, òun náà fúnra rẹ̀ ó máa mọ̀. Máa ń sọ ẹni tó Ọlọ́run bá pè tó bá lójò fẹ́ rọ̀ tó jò bá rọ̀, tó bá jẹ́ pé ó mọ̀ pé Ọlọ́run ló sọ fún òun, kò kàn yẹ òjò bá máa rọ̀, ẹni tó Ọlọ́run sọ fún mi lèmi sọ yẹn. So láti dá Olúwa wí tòótọ́ mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀. Tá a bá sọ pé láti dá Olúwa wí tòótọ́ mọ̀, Ọlọ́run nìkan ló mọ̀ ní irú àkókò báyìí tí àwọn èèyàn dẹ̀ ń fi Olúwa wé ṣe àwọn ènìyàn ní jàǹbá láwùjọ. Kí ni ipa pàtàkì kí làwọn nǹkan táwọn èèyàn gbọ́dọ̀ lè ṣe láti di ara wọn ní àmùrè nírú nǹkan tí ayé ń sọ ní irú àkókò báyìí? Bíbélì sọ fún wa nínú ìwé Matthew 24. Ó ní nígbà tó bá di òpin ayé, ó ní àwọn èké wèélù púpọ̀ òun ló máa dìde. Ó ní wọ́n máa tàn àwọn èèyàn jẹ. Ó ní wọ́n máa hádì fún wọn pàápàá, wọ́n á tún fẹ́ tàn àwọn àyànfẹ́. Ó ní wọ́n á tàn wọ́n jẹ. Ṣó ti yé yín? So kì í ṣe pé bóyá ìgbà tiwa tá a wà yìí ni èké wòlíì wà. Èké wòlíì ti wà tipẹ́. Ó ti wà tipẹ́. Ẹni tó jẹ́ wòlíì tòótọ́ náà ti wà tipẹ́. Kò sí nǹkan tá a máa ṣe sí yẹn, kò sí ọgbọ́n tá a máa dá sí yẹn. Ọlọ́run ti dá yẹn. Ẹ rí i pé nínú ìgbé ayé wa náà tán bá ṣe àǹkárá tí ó jẹ́ original, wọ́n á tún ṣe àǹkárá tó jẹ́ fake, òun náà máa wà. Tán bá ṣe bàtà original, wọ́n máa ṣe bọ̀ láti sọ fún èèyàn kan pé ẹ̀mí tó ń sọ Ọlọ́run ló sọ ọ́ fún un. Abẹ́ ti gbàgbé òun àti Ọlọ́run ló jọ sọ báwọn jọ sọ̀rọ̀ pé nǹkan tọ́lọ́run sọ fún mi. Olúwa wí pé kò sẹ́ni pé Ọlọ́run sọ fún mi, èmi ló bá sọ, kò bẹ́yìn sọ. Ẹni tọ́lọ́run bá sọ̀rọ̀ òun àti Ọlọ́run lọ́jọ́ ń sọ̀rọ̀.
so ìgbà tí ọkùnrin yẹn tóun tán tó yóò ṣàìsàn tí wọ́n wá lọ béèrè lọ́wọ́ wòlíì ọlọ́run tán lọ béèrè lọ́wọ́ wòlíì ọlọ́run yẹn sọ fún pé kí ló dé tẹ́ lọ béèrè àlàáfíà ní ọwọ́ òrìṣà Ékrọ́nì ó ní ò ní sàn nínú àìsàn yẹn so nǹkan tọ́lọ́run sọ fún un ló sọ ntọ́lọ́run bá sọ fún yàn lèèyàn máa sọ ntọ́lọ́run ò bá sọ fún yàn èèyàn ò lè sọ ẹni tó bá wá sọ pé olúwa wí nígbà tó olúwa ò wí òun ló mọ̀ ẹ̀wọ̀n àtọ́lọ́run ó wà láàrin òun àtọ́lọ́run ó wà láàrin òun àtọ́lọ́run ó wà láàrin òun àtọ́lọ́run. so kò sẹ́ni tó lè ṣèdájọ́ olúwa wí pé ká má ṣèdájọ́ ẹ̀ lè ṣèdájọ́ ẹ̀ òun ló gbọ́ pé olúwa wí gbogbo wa dẹ̀ là ń sọ pé olúwa wí ẹ̀yin náà ń sọ olúwa wí bẹ́ẹ̀ bá lẹ̀ sùn tẹ́ lálàpẹ̀ ẹ̀mí ọlọ́run sọ fún mi pé mo tẹ́ ń sọ yìí tẹ́ ń ṣe yìí ìgbẹ̀yìn ẹ̀ ò ní í dà ẹ̀yin náà àti sọ́ọ̀rì tẹ́ẹ̀dẹ̀ wá rí i pé ìgbẹ̀yìn kíní yẹn ò dẹ̀ padà dá ẹ̀ wá pàṣẹ ṣé bí mo ti sọ fún yín pé kò ní í dà ẹ̀mí ọlọ́run nìyẹn ṣùgbọ́n àwọn ò gbà nígbà yẹn wọ́n wò pé kí ló ń sọ gan so kò sẹ́ni tẹ́mi ọlọ́run ò sí lára ẹ̀ kò sẹ́ni tí olúwa ò lè rán pé kó wí ṣùgbọ́n àwọn tó ń fi olúwa wí parọ́ òun ló ó kù àwọn àti ọlọ́run. ó dà bàbá wa kí la fẹ́ ṣe àwọn ọmọ Léfì ní irú àkókò báyìí tí wọ́n ń pera wọn wòlíì àwọn alóore táwọn tí náà ti ń sọ pé àwọn ti di wòlíì kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín àbí kí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ fi sojú ṣe láti ní caution lórí ẹ̀. ìmọ̀ràn tèmi tí èmi lè mú wá lábẹ́ gbólóhùn yẹn ni pé kí gbogbo wa lọ sí pípé ọ̀pọ̀lọpọ̀ a lè ṣe ìdájọ́ èèyàn kankan o ẹlòmíì ò lẹ́kọ̀ọ́ o nǹkan tó gbé dání pàápàá òye ẹni tí nǹkan òye a máa ṣe bó bá ṣe yé ni o ṣùgbọ́n bíbélì rẹ̀ sọ pé tó bá kù ọgbọ́n fún èèyàn kan ó ní kó béèrè lọ́wọ́ Ọlọ́run tí nǹkan ò bá yé èèyàn kí èèyàn lọ kẹ́kọ̀ọ́ sí i tó bá kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ tí nǹkan yẹn bá yé ó máa dá lágbára nǹkan tí ò yé èèyàn nìyí ẹ dẹ̀ mọ̀ pé ní gbogbo àgbáyé nìsín kì í ṣe orílẹ̀-èdè wa nìkan o gbogbo nǹkan ò bára rọ ẹni tí Ọlọ́run ò pè pàápàá tó mọ̀ pé òun ní orí ọ̀fẹ́ ẹ̀bùn díẹ̀ á lọ́lọ́run pè òun nígbà tó fi ogún ọdún 10 ọdún tó fi wáṣẹ́ ó dẹ̀ ní pè ó fogún ọdún wáṣẹ́ ó dẹ̀ ní pè Ọlọ́run tún wá kẹ́ Ìgbò kàwé Gẹ̀ẹ́sì ẹnu ẹ̀ ó ń yọ níbí ńlá kódà ẹni tó lọ́run pè tó wà lóko tó mọ̀ pọ̀ lọ́run pè wọ́n ní gbọ́ tiẹ̀ òun tó ń wí ní kòṣẹ́kòṣẹ́ náà máa gbọ́ tiẹ̀ máa gbọ́ tiẹ̀ tó bá tún wá kẹ́kọ̀ọ́ díẹ̀ tó tún kọ́ sí tàbí lọ kẹ́kọ̀ọ́ yẹn tààrà lè tètè mọ̀ pé kò sí ìpè lórí ẹ̀ tó bá dẹ̀ sún yá ẹni tó ń ṣe takuntakun Ọlọ́run á padà pè náà ni ló wá ràn wá lọ́wọ́. àmín ẹ jẹ́ ká tún dókè lọ́hùn-ún tá a bá rí kọjá sápá kejì a ó fi nọ́mbà sílẹ̀ gbàgbá tá a bá ní ìbéèrè kan tàbí tá a fẹ́ pè wọlé sórí ètò yìí a ó pè wọlé sórí ètò yìí ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun púpọ̀ tẹ́ wà pẹ̀lú wa. Olódùmarè tó bá wà àwa ìgbésẹ̀ rà fún. Pàdé olùgbàlà níwájú ìtẹ́ tó kún fún àánú àtòrí ọ̀fẹ́. Ọmọ ìgbàlà wálé o. Cherubim and Seraphim Movement Church Ayọ̀nío Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsìnṣílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 9 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwàláàyè Ọlọ́run sọ̀kalẹ̀ àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́ ni Olúwa yóò fi bá ayé rẹ pàdé. CNS Movement Church Ayọ̀nío Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito 8 House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣepé ń dúró dè ọ́ Ayọ̀nío.
káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Olúwawí ni kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. Bàbá wa nínú Olúwa Senior Superintendent Apostle Prophet Dr. Stephen Damilola Adekunle JP Bàbá Ògo, àwọn ni àlejò pàtàkì lórí ètò tòní. Tájọ́ ń sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ Olúwawí. Báwo lolúwa ṣe ń wí? Kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ tólúwa bá ń wí? Ṣé gbogbo ìgbà náà lolúwa máa ń wí? Àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. ẹ kú iṣẹ́. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún àwọn wòlíì ní irú àkókò báyìí? Òpin ayé ti dé. Ìgbà ìkẹyìn la wà. Máa bẹ̀ gbogbo àwa tí a gbé iṣẹ́ Ọlọ́run dání tá à ń ṣe wípé kárìíra wa bíi ikọ̀ àti ìríjú Ọlọ́run. Ká dẹ̀ fi òtítọ́ ká fi ṣiṣẹ́ ìránṣẹ́ wa. Ká dẹ̀ àwọn tó ń wà lẹ́yìn wa ká kọ́ wọn. Ká má jẹ́ kí ebi àti gbogbo ohun tó wà ní iwájú wa yìí kó ba ìrìn àjò wa jẹ́. Kò sí ìta kó wa náà, kò dẹ̀ sí ìta máa mú lọ. Ṣùgbọ́n ká má gbàgbé pé ibi tó rán wa àti iṣẹ́ tó rán wa kì í ṣe fún ti ayé yìí nìkan. Ká máa wo ibi tí a máa padà sí. Ká dẹ̀ máa rántí pé a máa ṣe padà lọ jíyìn fún ẹni tó rán wa níṣẹ́. So nǹkan tí mo lè sọ fún gbogbo àwọn àwa tí a jọ ń ṣe iṣẹ́ yìí tá a jẹ́ colleague nídìí iṣẹ́ ìròyìn, ká gbà àtàwa tá a dàgbà àtàwa tá a kéré nínú ẹ̀mí. Ká gbà ká fi ẹ̀mí gbà á. Ká ṣe é bí Ọlọ́run ti rán wa. Ká má fi ara ṣe. Ká má ti torí ibi tá a fẹ́ dé tàbí ohun tá a fẹ́ jẹ́ tàbí ohun tá a fẹ́ jẹ. Ká má ti torí ẹ̀ ká má fi bàṣẹ Ọlọ́run jẹ́. Ó dáa. Ẹ̀yin tẹ́ wà nílé bí ẹ ní ìbéèrè kan tàbí òmíràn láti béèrè lọ́wọ́ àlejò wa, bẹ́ẹ̀ náà fẹ́ dá sétò tó lọ lọ́wọ́lọ́wọ́, ẹ ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. Olúwawí ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò lórí ètò tòní. Wòlíì Damilola Stephen Adekunle JP Bàbá Ògo láti ìjọ the Eternal Sacred Order of the Cherubim and Seraphim Ògo Ẹ̀rìntàn Onítẹ̀síwájú International Tèmídìrí District Headquarters, àwọn ni àlejò wa lórí ètò tòní tí wọ́n ń ṣípayá. Bàbá wa ẹ kú àtótónu àtẹ̀kan. Àpò ọ̀rọ̀ mi. Lórí ọ̀rọ̀ Olúwawí, níbo ni ẹ jẹ́ ká wò ó? Ẹ sọ̀rọ̀ wòlíì lẹ́ẹ̀kan, ẹ sọ̀rọ̀ alóore, ẹ sọ̀rọ̀ ọmọléfì. Ṣé gbogbo wòlíì gbogbo alóore ló máa di wòlíì? Ṣé gbogbo ọmọléfì ló máa di alóore? Báwo ló ṣe máa ń rí? Àbí ìrìn àjò ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ ṣì ká wò ó? Ògo ni fọ́lọ́run lókè. Hallelujah. Ẹ rí gbogbo ẹ ti dàpọ̀ mọ́ra wọn. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti torí nǹkan tó máa jẹ ó ti da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. Wòlíì ọ̀tọ̀ ni wòlíì. Àwọn wòlíì gan-an wọn fẹ́ gba oyè míì ju oyè wòlíì yẹn lọ. Ìyẹn ni pé ọ̀tọ̀ ni wòlíì. Ọ̀tọ̀ ni wòlíì. Wòlíì ẹni tó máa ń pè ní wòlíì ìmú gan wòlíì nígbà míì gan àwọn èèyàn ló máa sọ fún pé wòlíì ni ẹ. Tó nígbà tó bá rí akitiyan àti iṣẹ́ tọ́lọ́run ti ọwọ́ ẹ̀ ṣe á tún máa bá wọn ágì gbóhùn kì í ṣe wòlíì o. Nígbà tó bá rí iṣẹ́ tó ń ṣe. So báwo ni alóore mí nínú ilé Ọlọ́run gan tó bá kú ní ṣọ́ọ̀ṣì ibi tẹ́ ti máa bà kò sẹ́ni tọ́lọ́run ò lè lò ní. Ìyẹn ni pé kò ń ṣe gbogbo alóore ló máa di wòlíì. Gbogbo alóore kọ́ ló máa di wòlíì. Gbogbo ọmọ Léfì kọ́ ló máa padà di wòlíì. Ṣé mọ̀ pé
àwọn kan wà tọ́lọ́run máa pèsè sílẹ̀ á ti máa pèsè wọn lẹ̀ àwa a máa rí wọn bí ọmọ Léfì a máa rí wọn bí alóore ọlọ́run ti ń pèsè wọn lẹ̀ ó ti ń pèsè wọn lẹ̀ kó tó di pé ọlọ́run máa sọ fún wọn tó máa fà wọ́n dìde pé eléyìí mo fẹ́ ràn níṣẹ́ so kò ń ṣe gbogbo alóore ẹlòmíì tó ń gbé rẹ̀ ń wọlé gan-an sìn alóore ni ẹlòmíì ó sì ń gbàdúrà fún yàn tẹ́ni tó yẹ kó máa gbàdúrà fún. ẹni tó yẹ kó ọ̀gá tóun náà ti ń gbàdúrà fún èèyàn. ó sì ń gbàdúrà fún èèyàn. bó ṣe rí nìyẹn. bàbá wa hello ta ló wà ń bẹ̀ hello kódà fún àwọn tàbá fẹ́ pè wọlé 0808124113677 08124113677 tàbí 0707-316-0403 0707-316-0403 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Bàbá wa wọ́n ní wọ́n máa ń kọ́ṣẹ́ wòlíì, ṣé èèyàn lè kọ́ṣẹ́ wòlíì? Mo fẹ́ kọ́ṣẹ́ kí n kọ́ṣẹ́ wòlíì kí n náà dẹ̀ di wòlíì. Ohun Àwọn Kérúbù fẹ́ kọ́ṣẹ́ wòlíì kí n náà dẹ̀ di wòlíì. Ṣé wọ́n ń kọ́ṣẹ́ wòlíì? Ó yá ẹ ṣe ká wò. Ṣé ká sòótọ́ ni? Ẹ jẹ́ ká sòótọ́ o. Òótọ́ ọbẹ̀ kò sí iṣẹ́ téèyàn gbọ́dọ̀ má kọ́. Tọ́lọ́run bá pèèyàn náà àfi kó lọ bójú sí. Jésù náà kẹ́kọ̀ọ́. Tọ́lọ́run bá pè èèyàn yẹn ni wípé ìpè ló máa ń ṣíwájú. Ìpè ni. Tọ́lọ́run bá pèèyàn tó mọ̀ pé ó fẹ́ ṣiṣẹ́ yìí o máa kẹ́kọ̀ọ́. Èèyàn gbọ́dọ̀ kọ́ àwọn ẹ̀kọ́ tó wà ní díẹ̀. Ifun gan ó lè mọ ẹ̀kọ́ yẹn lè yé ju ẹ̀kọ́ yẹn lè yé ju olùkọ́ ẹ̀ lọ. Ìyẹn ò túbọ̀ sí pé kó máa mi lè wọ studio yẹn sí kí n máa sọ̀rọ̀ kí n máa sọ pé kí n máa kọ́ mi pé eléyìí ló máa kọ́kọ́ wí eléyìí ló máa kọ́kọ́ sọ tó mo mọ̀rọ̀ sọ máa kọ́ máa sọ̀rọ̀ dànù náà ni máa kọ́ máa sọ̀sọ̀ ọlọ́run yẹn ká sọ̀sọ̀ kú sọ. So ṣe rí èèyàn lè kọ́ iṣẹ́ wòlíì bọ́ tí ẹ̀kọ́ táwọn èèyàn ń kọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ nísìnyí òun ni ó yàtọ̀. Òun ni kò bó ẹlòmíì nígbà tí gbogbo nǹkan ti bọ́ lọ́wọ́ ẹ̀ jẹ́ kí n fojú síṣẹ́ yìí bóyá ọlọ́run pè mí ọlọ́run pè mí jẹ́ kí n kọ́ kí ló ń kọ́ ń bẹ̀ kí ló fẹ́ kọ́ nǹkan tó ọlọ́run tó sọ fún ẹ rí pé Samuel wọ́n lọ fi sọ́dọ̀ Élì ni Élì ló ń fi nǹkan hàn kò mọ Samuel ò mọ̀ pé ọlọ́run ń pè òun pàápàá àwọn tìgbà tí Élì ṣe sọ fún un pé lọ sùn padà tó bá tún ti pè é kó sọ pé máa wí nítorí tí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. Samuel kan máa wà níbẹ̀ ni o ó lè máa sọ pé wọ́n ń pè wọ́n lápèta ẹnìkan ń pè wọ́n tóun bá ti sùn òun máa ń gbóhùn àwọn èèyàn àìmọye èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ti sín gbẹ́rẹ́ oríṣiríṣi fún tí wọ́n ti lo nǹkan oríṣiríṣi fún àìmọye èèyàn tí ẹ̀mí Ọlọ́run ti bàlẹ̀ tí wọ́n rò sọ pé bóyá ìṣe ló ń sínwín tàbí ó ti ya wèrè gbogbo ẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ rí ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ló wà lára ẹ̀ so gbogbo àwọn nǹkan yẹn ni so but nígbà tó bá dé sọ́dọ̀ wòlíì tó bá fi ẹ̀kọ́ Ọlọ́run kọ́ pé ẹ̀mí tó wà lára ẹ̀mí Ọlọ́run ni o máa ní láti gbààwẹ̀ o máa ní láti máa gbàdúrà nígbà báyìí má máa sùn nígbà báyìí máa ṣe báyìí nígbà báyìí kó máa ṣe báyìí. àwọn ẹ̀kọ́ tó wà díẹ̀ náà nìyẹn. kì í ṣe ẹ̀kọ́ ewé àti kì í ṣe ẹ̀kọ́ tó bá dé wàá kọ́ ojú Olúwa bá ṣe ń ṣe báṣe la ṣe ń ṣe níwájú Olúwa báyìí la ṣe ń rìn níwájú Olúwa wà á dẹ̀ tún kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ojúlówó pọ́nbélé ọ̀rọ̀ Ọlọ́run. wà á kọ́ ó máa yí ẹ wà á mọ̀ tún yàtọ̀ sí lọ́sìn á yí ẹ lọ́tún lọ́sìn wà á mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ ó dà kò sí iṣẹ́ tí ò ṣe kọ́. kò sí iṣẹ́ tí ò ṣe kọ́ kọ́lọ́run. títí sìn igan gbogbo wa la ṣe wà lábẹ́ ẹ̀kọ́ èèyàn máa kẹ́kọ̀ọ́ lára ara wa. ìyẹn ni pé kò ń ṣe pé mo ti di wòlíì tó gíríkì èmi ò gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mọ́. rárá gbogbo wa la máa kẹ́kọ̀ọ́ tá a máa fi kú a máa kẹ́kọ̀ọ́ à ń kẹ́kọ̀ọ́ lára ẹranko tá a bá rí ẹ̀dẹ̀ wo bẹ́ẹ̀ ràn yìí ṣe ẹ̀wọ̀ bọ́lọ́run ṣe dá ilé so a máa kẹ́kọ̀ọ́ ni kò sí pé bóyá ẹnìkan ẹni tó bá ti fi ẹ̀kọ́ lẹ̀ ó ti tán fún un àbí ẹni tó bá sọ pé òun ti gbọ́n tán òun ti mọ̀ tán ó ti tán fún un kọ́lọ́run kó túbọ̀ kó ràn wá lọ́wọ́ ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ fún àwa tí a fẹ́ pè wọlé sórí ètò yìí 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Bàbá wa nínú Olúwa wòlíì Damilola Stephen
Adekunle JP bàbá ògo àwọn ní àlejò wa ní orí ètò tòní tí wọ́n ń kọ́ bá wa sọ̀rọ̀ lórí kókó ọ̀rọ̀ Olúwa wí. Yáṣẹ́wò ṣẹ́nikẹ́ni wà ń bẹ̀ bóyá bá ń gbé sókè. Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni o Efata City Ogun District Branch ló ń pè ọ́ láti wá jogún nínú àṣẹ ńlá tó ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Níbi ìsìn àti ìpàdé àdúrà ọlọ́sẹ̀ ọ̀sẹ̀ àtolóṣooṣù wa. Gbogbo ọjọ́ Wednesday ní ìsísílò fún gbogbo ẹni tó ń wojú Olúwa fún ohun rere gbogbo. Bẹ̀rẹ̀ ní aago 10 òwúrọ̀ sí 12 ọ̀sán. Ẹ̀kọ́ ọjọ́ ìsinmi Sunday School máa ń bẹ̀rẹ̀ ní aago 9 sí 9 òwúrọ̀. Ìsìndúpẹ́ ọjọ́ ìsinmi Sunday Service yóò tẹ̀lé ní aago 9 òwúrọ̀ sí aago 1 ọ̀sán. Breakfast with Jesus ní gbogbo ọjọ́ Saturday kejì nínú oṣù ní aago 7 sí 9 òwúrọ̀. Orin ìyìn tí fa ìwà láàyè Ọlọ́run sọ̀kalẹ̀. Àdúrà ìdáǹdè pẹ̀lú ọ̀rọ̀ Olúwa tó kún fún ìgbàlà lábẹ́ ìṣàkóso ẹ̀mí mímọ́. Ni Olúwa yóò fi bá ayé rẹ̀ pàdé. CNS Movement Church Ayọ̀ni o Efata City tó wà ní Aro Railway Quarters opposite Maito Age House Olómore Ìtaòṣì Abẹ́òkúta Ogun State. Prophet Raphael Ọláìdé Òkúnnẹ́yẹ leader in charge. Fún àdúrà àti ìgbaniníyànjú ẹ pè 0703-192-0632. Wá ọba aláṣẹ pé ń dúró dè ọ́ Ayọ̀ni o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú tá a rí gbà lórí ètò Ohun Àwọn Kerubu on FM lónìí. Bàbá wa kẹ́ ẹ tó máa lọ ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbọ́kàn tó ń gbọ́ yín nílé. Ọlọ́run ayérayé agbẹ́yìnga fún àkókò yìí pàápàá jùlọ látìgbà tí a ti wà ní àkókò ìrònúpìwàdà tá a ti bẹ̀rẹ̀ yìí títí di àkókò yìí. Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín gba ọpẹ́ wa. Àmín. À ń fi yín sílẹ̀ lónìí Ọlọ́run ní orúkọ Jésù má fi yín sílẹ̀. Àmín. Ẹ̀mí máa bá wa lọ. Àmín. Oore ọ̀fẹ́ rẹ̀ jẹ́ kó wà lórí wa. Àmín. Gbogbo àwa tí a jọ ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí lórúkọ Jésù agbára ọ̀run Olúwa fi gbé wa ró. Àmín. Agbára ọ̀run Olúwa fi gbé wa ró. Àmín. Má yẹ kógun jà wá o. Àmín. Ṣàánú fún wa. Àmín. Ràn wá lọ́wọ́. Àmín. Gbogbo àwọn tí wọ́n gbé ètò yìí lórúkọ Jésù ẹ̀mí mọ́ ràn wọ́n lọ́wọ́. Àmín. Ilé iṣẹ́ yìí má jẹ́ ó dàrú. Àmín. Ohun Àwọn Kérúbù jẹ́ kó máa gbilẹ̀ sí. Àmín. Jẹ́ kó máa pọ̀ sí. Àmín. Ayé tiwa náà kò dára. Àmín. A ó máa yìn. Àmín. Ògo ni forúkọ yín. Hallelujah. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Bàbá wa báwọn èèyàn bá fẹ́ pè yín tó bá fẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bá yín sọ nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. Tí àwọn èèyàn bá fẹ́ pè wá wọ́n lè gbọ́ wá sórí nọ́mbà yìí 08033533002. Ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 08033533002. Nọ́mbà àtẹ̀ní àǹfààní láti pe bàbá wa sí nìyẹn 08033533002 08033533002 ní nọ́mbà tẹ̀ní àǹfààní láti pe bàbá wa wòlíì Damilola Stephen Adekunle JP bàbá ògo sí tí wọ́n jẹ́ àlejò wa lórí ètò tòní. Bàbá wa dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé a pè ń wá sórí ètò yìí ẹ sì ní àǹfààní láti darapọ̀ mọ́ alérò pé tá a bá tún pè nígbà mìíràn ẹ ó tún darapọ̀ mọ́ lórí ètò Ohun Àwọn Kerubu. Ọlọ́run ló ní wá Ohun Àwọn Kérúbù náà ló ní wá ìgbàkigbà tán bá pè wá àdá wọn lóhùn. Ọlọ́run alààyè yóò túbọ̀ ràn wá lọ́wọ́. Adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá wa lórúkọ Jésù àánú Ọlọ́run ọ̀gá àgọ́ yóò jùmọ̀ wá pẹ̀lú gbogbo wa. Àmín. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa lórí ètò tòní. Olúwa wí ni kókó ọ̀rọ̀ ọmọ Léfì wòlíì alóore. Àwọn bàbá wa ti jẹ́ kó yé wa lórí ètò tòní wípé kì í ṣe gbogbo alóore ló máa di wòlíì àti wípé kò sí nǹkan náà láyé yìí tí ò nílò ẹ̀kọ́, kò sí nǹkan náà tó wà láyé yìí tí ò nílò ẹ̀kọ́. Ìjọ tí èèyàn kan bá ti rò pé òun ti gbọ́n tán, òun ti mọ̀ tán, ó ti yé òun tán, kò sẹ́ni tó lè bá òun sọ ẹnikẹ́ni. Òun tọ̀hún ti ń kú kò tí ì mọ̀ ni. Kò sẹ́ni tó jìnnà sí ẹ̀kọ́ láyé. Ìyẹn ni wípé bá a bá sọ pé o jẹ́ alóore àbò jẹ́ wòlíì àbò ní àwọn ẹ̀bùn pàtàkì kan nínú ayé ẹ̀, o nílò ẹ̀kọ́ o nílò ẹ̀kọ́ láti jẹ́ kí ẹ̀bùn yẹn kó ṣiṣẹ́ dáadáa nínú ayé ẹ̀.
èyí la ṣe mú ètò yìí wá lónìí. Olúwa wí, báwo lolúwa ṣe ń wí? Olúwa máa tẹnu àwọn wòlíì rẹ̀ wí, a máa tẹnu àwọn olóore rẹ̀ wí. Olúwa sì máa fìdí òtítọ́ rẹ̀ múlẹ̀ ní gbogbo ohun tó bá wí látẹnu àwọn wòlíì àti alóore rẹ̀. Alóore ò ní sọ pé lọ́la o ọ̀pọ̀ máa dọ̀ wọ́n máa dọ̀ pọ̀ o, kó má rí bẹ́ẹ̀. Yẹn ni pé wòlíì kan sọ wípé tó bá dọ̀la a ó tà báyìí ní ilẹ̀ Samaria, ó sì rí bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run alààyè sì gun àṣẹ ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ gan ló ṣe yẹ kó ká máa rí. Àti pé gbogbo àwa màjèsí ayé ìsìn tá à ń sáré di wòlíì ọ̀sán gangan, ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ o, ẹ jẹ́ ká wá nǹkan ṣe, ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara wa. Lágbára Ọlọ́run ọ̀gá ògo ẹnikẹ́ni wa a ní mórí ṣẹ́kù, wàhálà àti ìdààmú ò ní dé bá wa, a ó rí àánú gbà, òjìrì Ọlọ́run alààyè yóò sì jùmọ̀ wá pẹ̀lú wa lórí bá ti ń gbé ètò tòní. Ìbùkún rẹ̀ yóò sì máa ràn wá lọ́wọ́ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Fún ẹ̀yin tẹ́ bá lóhun kan tàbí òmíràn láti bẹ́ mi atọ́kùn ètò Ohun Àwọn Kérúbù on FM, so ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè mí sí lẹ́yìn ètò 081-655-372-83. Yáṣẹ́wù lọ́lọ́wọ́ bọ́tìnì tó ń gbé sókè tó ń gbé wálẹ̀. Ọlábùsí òun náà wà níbí tí a jọ ń ṣe gbogbo rẹ̀ bó ṣe dáradára. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ babaládùúrà lẹ́kọ̀tún, bàbá ìjọ lórí rédíò ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kó wà nínú ayé ìwọ tó ń gbọ́ mi. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kó wà ní ìpínlẹ̀ Ògùn. Kí àlàáfíà Ọlọ́run ọ̀gá ògo kó wà ní ìlú Abẹ́òkúta. Kí ojú rere rẹ̀ kó pa á mọ́ títí a ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù on FM láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Shalom, shalom. Wà pẹ̀lú rẹ Jésù.